ọ̀làjú wọn jù gbọ́gbọ́n ẹgbẹ́ ìdí àìjẹ̀mí gbé ẹ̀yìn alágbára ẹ ṣàánú mi ẹgbẹ́ ìkan fọwọ́ lágbàmí lójú. Lawori, oore mo ṣe fún ẹ, mo rí ẹbí tó ti fọ́gùn mọ́ ẹ lórí, mo dẹ̀ gbé ẹ, mo dẹ̀ lọ tírètì ẹ, mo dẹ̀ wà pẹ̀lú mi, mo dẹ̀ fún ẹ lówó. Ìjọ́ kejì ó dẹ̀ pè mí, ó ṣàdúrà fún mi. Èmi máa wọn tó rán ẹ o. Do not fold our hands and watch somebody attack the other person and nobody is even talking about it. ọmọ Nàìjíríà jọ ìgbà mi ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yín ni mo nídìí ẹ ṣàánú mi láti bí ìjẹ èèyàn yìí ti ń kọ́ wọn ẹ wọ ọkọ mi ẹ ṣàánú mi ẹ̀yin mo gbójúlé ẹ ṣàánú mi àti bí èèyàn yìí ti ń kọ́ wọn ó lè dànù tó bá ránṣẹ́ pọ̀ àbúrò wọn kan pé kó wá gbá wọn lọ sí hospital bí yẹn ṣe dé wọn ní kó jẹ́ káwọn kíjímọ̀ ó lọ kíjímọ̀ wọ́n dé wọ́n ṣubú lẹ́nu mọ́tò gbogbo èrò ló pélé wa lórí lánàá pàṣẹ wọ́n ṣe wọ́n wá sí hospital ní àtàwọn ẹ̀rọ ti ń gba drip wọ́n dẹ̀ wọ́n lájú wọn jù gbọ́gbọ́n ẹgbẹ́ ìdí àìjẹ̀mí gbé ẹ̀yìn alágbára ẹ ṣàánú mi ẹgbẹ́ ìkan fọwọ́ lágbàmí lójú kò tiẹ̀ yé mi mọ́wọ́ ẹ ti sú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹgbẹ́ ìdí àìjẹ̀mí gbé. She was crying. Please, I want to ask, Nigerian police, till date we've not heard that anybody has been arrested concerning that case. Are we going to wait till he's dead and we all start crying or shouting justice for Lawori before somebody is being arrested or before investigation will start? Please, we need to know. We need Nigerian police to please swing into action on this matter. Yeah, that's how it started with Mohbad and nobody was talking about it until that boy died. And we're all crying and shouting justice for Mohbad. Until today, there's no justice anywhere. We cannot fold our hands and watch somebody attack the other person and nobody is even talking about it. It's sad. That's the bully of the highest order. I don't know what name is being called under the law, but I know that's more or less like a murder attempt. Please, Nigerian police, please swing into action, please. We need arrest on that case. We need to know what's going on. We need to find out who actually attacked him. Thomas Olotobo wani wọ́n fi go no fi pa ẹ na wọ́n fi kíní kan ṣe kíní kan. Ṣé yẹ kí Lawori náà tún wá rí bẹ́ẹ̀? Àríbọ̀ yẹn yọgi sí Mohbad tán lù káàkiri ìgbà tó kú tán abẹ̀rẹ̀ sí pariwo just for Mohbad. Now this time around it's Lawori's case. An attack on one, an attack on all. Thank you. Èmi náà ni Gani Àyìndé ọmọ yín tí gbogbo yín ti mọ̀ Kokozaria àtàwọn èèyàn pín Zagaza orúkọ ò ní bàjẹ́ o. Lawori, oore mo ṣe fún ẹ, mo rí ẹbí tó ti fọ́gùn mọ́ ẹ lórí, mo dẹ̀ gbé ẹ, mo dẹ̀ lọ tírètì ẹ, mo dẹ̀ wà pẹ̀lú mi, mo dẹ̀ fún ẹ lówó. Ìjọ́ kejì ó dẹ̀ pè mí, ó ṣàdúrà fún mi. Èmi máa wọn tó rán ẹ o, mo mọ̀ wọn tó rán ẹ. Ìwọ́n náà ti rán àwọn àti títí káwọn olùkọ́ àwọn òjíṣẹ́ yẹn mọ́. Gbogbo iṣẹ́ burúkú tó ti rán àwọn àti pẹ́ táwọn èèyàn fi ń bá wa lórúkọ jẹ́. Tí mo wá ti rò pé mi ì jíṣẹ́ orí burúkú mọ́, mi ì jíṣẹ́ burúkú mọ́, ẹ fi mí lẹ̀ lọ́rùn, ẹ jẹ́ kí n dá wà pẹ̀lú mi. Ẹ má bà mí lórúkọ jẹ́. Lawori, ránjú ọjọ́ kan tó máa sùn tó ní jí mọ́ tó kún àkúwà tọ́lọ́wọ́n ọba pé mo ní kán fọ́gùn mọ́ ẹ lórí tó mọ̀ tó wá pé mo ní kán fọ́gùn mọ́ ẹ lórí gbogbo ègún tó wà nínú Al-Qur'an kò jẹ́ tèmi tó wá pé mi kọ́ gbogbo ègún ẹ̀ máa jẹ́ ti gbogbo àwọn tó ń bú mi káàkiri tó ń gbóró ẹnu mi màá ní kán fọ́gùn ẹ lórí ṣé o fún mi lówó oúnjẹ ni àbí kíní kan mo ní kán pè wá mo ti ní kán pè wá Lawori tí gbogbo òrùkọ́ mi gba ayé ló wà ń bẹ̀ pàdé fọ́gùn ní kán fọ́gùn ẹ lórí ayé òdì mọ̀ ó dẹ̀ ń parọ́ mọ́ mi tó dẹ̀ ń pẹ́rọ́ ló ń pa wọ́n dẹ̀ ń fún ẹ lówó wọ́n fún ìyàwó ẹ lówó ìyàwó ẹ tó ń jó tó ṣe kíní kékin fún òun lówó wọ́n dẹ̀ ń parọ́ ẹ̀ dẹ̀ ń wò àwọn ọlọ́pàá ti invite mi ó sọ tẹnu mi torí kan tí wọ́n náà kọ síbẹ̀ ni ẹ kí mo gbé lọ sí hospital wọ́n pè mí ní ọ̀dọ̀ wọ́n pè mí lọ sí ọ̀dọ̀ CP mo lọ sí pàǹtí mo lọ gbogbo ẹ̀ mo lọ kọ́ statement kí wọ́n ló tẹ̀ ń bá mi lórúkọ jẹ́ gbogbo nǹkan tí mo ń ṣe gbogbo ẹni tó bá ti ń bọ́ ọmọ ẹ̀dá ẹgbẹ́ ní láyé jẹ́ bẹ́ẹ̀ láyé ẹ̀ náà ṣe máa rí o gbogbo ẹni tẹ́ ń pẹ̀lú ayé ní blogger tẹ́ ń sọ̀sọ̀kúsọ tó bá pé tó tọ́ ni gbogbo nǹkan tẹ́ ṣe máa jẹ́ fún mi tó bá pé tó tọ́kọ́ tẹ́bí taratara bó ṣe máa rí fún yín nìyẹn nǹkan táwa ti ṣe fáwọn ará bí tá ti borúkọ wa jẹ́ lọ títí tá ti ṣe àmọ́ ìkànnì tí wọ́n ṣe wà bẹ̀rẹ̀ wọ́n sọ fún ẹ ó dẹ̀ òkú ní tíátà nìyẹn òun ṣe onífíìmù ó lẹ́bí ó lára wọ́n dẹ̀ ń parọ́ fún ẹ ó dẹ̀ ń parọ́ gbogbo ayé èmi rèé o mo fi gbogbo nǹkan tí màá jẹ́ láyé ń búra èmi ò mọ kankan o gbogbo èyí tó ń sọ ẹ fíìmù ló ń ṣe o àwọn tó ń ràn ọmọ àwọn tó ń ràn gbogbo ayé ló mọ̀ pé èèyàn ló ràn
wọ́n tó ń ṣe live tó ń tọrọ owó lọ́wọ́ wọn á gbé ẹ lọ káàkiri fíìmù yìí ò tó náà ẹ lọ sí part 2 náà. Gbogbo ẹ̀tẹ́ nífẹ̀ẹ́ mi Ọlọ́run máa nífẹ̀ẹ́ yín ni o, ìdùnnú ló máa jẹ́ ti yín o, èmi ọmọ kankan èmi ẹ̀pọ̀ ẹ̀ ní o, kí Láwòrì ṣe fún mi kí wọ́n gbà lọ́wọ́ Láwòrì. Igbó ọláyà dẹ́ ni bó ṣe máa ń já tó káàkiri nìyẹn, ẹlẹ́nu jábáyà ni onírọ́ ni ẹ̀tọ́ ti fún lóko fi ṣe fíìmù tó fi ṣe wọn kọ́ láyé, ta ló bára àbí ìjẹ́ tó wọ̀, onírọ́ ni ọgbà ayé ló mọ̀, gbogbo ayé ló mọ̀ pé onírọ́ ni bá ṣe jẹ́ ni bá ti ń jẹ́ ni tí ó bá ti síbẹ̀ mọ̀, ṣé kò ní wọ́n ò ní nǹkan tó sọ fún mi lórí kíni, èmi wà nìyẹn, mo kàn dúpẹ́ lọ́wọ́ gbọ́n ẹ̀tẹ́ nífẹ̀ẹ́ mi, mo dúpẹ́, èmi ò mọ kankan o, èmi ò mọ kankan lórí ọ̀rọ̀ Láwòrì o, èmi tírìtì ẹ̀ mo ṣàánú ẹ̀ ni o, Ọlọ́run bá dẹ̀ rí inú mi, tó bá jẹ́ pé mo ń parọ́ ó kò mí ọkọ Ọlọ́run, ẹ ṣe àdúpẹ́ o, ẹ ṣe àdúpẹ́ gbọ́n ẹ̀tẹ́ nífẹ̀ẹ́ mi Ọlọ́run nífẹ̀ẹ́ yín o, lórúkọ mi ò yí padà, Kokozaria Zagaza, Ọlọ́run ni mo gbójúlé mi gbójúlé yàn kan, ẹ ṣe àdúpẹ́.